ìyá wa ẹ bá wa ẹ kú iṣẹ́ máa o. ẹ káàbọ̀ o. ẹ kú yíyan gààrí. ẹ káàbọ̀ olóòtú ètò. ẹ ṣe pé ẹ dákẹ́ bá wa dárúkọ yín fún gbogbo àwọn tó wò yín káàkiri àgbáláyé. ẹ ṣé mo dúpẹ́ ẹ kú iṣẹ́ takuntakun lórí kó lè dáa kí àwọn ènìyàn tó wà ní ọ̀nà jíjìn tí wọ́n wà nítòsí kí wọ́n lè mọ̀ pé àgbẹ̀ náà kò wá sóko lásán ó ṣe dáadáa. Orúkọ tèmi ni Mrs. Ayọ̀dèjì Arálọlá. ẹ mọ̀ bá yí kíní ẹ̀ torí tọ́wọ́ bá fi lè kó mbẹ́ kó má di pé lọ torí àwa náà oko náà lẹ́bí wa sí. ìyá wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe dárúkọ yín ẹ jọ kí ni tẹ́lẹ̀ bá wa sọ ní pàtàkì iṣẹ́ àgbẹ̀ torí pé ìgboro táwa wà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló kàn dé táìmù ọ̀rùn kó náà ṣáàjò kó wo tẹlifíṣàn kó ṣe kíní kan ṣùgbọ́n a rí pé kì í ṣe pé tẹlifíṣàn wà ń gbòòrò ṣùgbọ́n ní inú oko bíbí kí ni tẹ́lẹ̀ bá wa sọ níbi pàtàkì iṣẹ́ àgbẹ̀ gẹ́gẹ́. ẹ ṣe àtọkùn gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ béèrè iṣẹ́ àgbẹ̀ ó jẹ́ iṣẹ́ tó dára tí kì í jẹ́ kí ebi pa ènìyàn nítorí pé tí ò bá sí àgbẹ̀ láyé àmọ́ ipò tá a lè wà anything lóúnjẹ tá ń jẹ ní o ata ní o iṣu ní o ìrẹsì ní o gbogbo oúnjẹ àgbàdo oúnjẹ tá ń jẹ àgbẹ̀ láti ọwọ́ àgbẹ̀ ló ti wá nítorí pé kò sí kankan tó lè lálẹ́ wù láì sí pé àgbẹ̀ gbé ó dẹ̀ mójútó kó tọ́jú ẹ̀ kó dàgbà kó lọ sí ọjà kó di oúnjẹ fún gbogbo ènìyàn so iṣẹ́ àgbẹ̀ wà very very important fún ẹni tó bá ní akitiyan tó ní ìyànjú bẹ́ẹ̀ yẹn bá lóko sẹ́yìn kò lé ẹ̀ tó bá gbin ata tó bá gbin ọ̀gẹ̀dẹ̀ bíi pé ó kàn rí lọ́fẹ̀ẹ́ ní òtẹ̀ ní mọ́pọ̀ ṣe. ẹni bá yí kíní ẹ̀ kó má jóná ẹ máa sọ̀rọ̀ yín sùn. bíi pé wọ́n fún ní ọ̀fẹ́ bíi pé ó kàn jí ọba lẹ́yìn kò lé ẹ̀ ní ṣùgbọ́n kó tó di pé ó di nǹkan jíjẹ àyẹn gbọ́dọ̀ mójútó náà irú kókò tẹ́ ń wò ní ìsìn tó bá tó àsìkò kókò fẹ́ jáde odò oúnjẹ iṣu odò oúnjẹ gbogbo nǹkan oríṣiríṣi ẹwọ́rú gàrí tá à ń yàn yìí báyọ̀ olóṣù méje wà olóṣù mẹ́fà wà ọlọ́dún kan wà jù bẹ́ẹ̀ lọ tọ́ba tí tọ́ba dẹ̀ ti gbìn bíi pé wọ́n kíkí ẹ̀ bọ́lẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n ń soko mọ́ wọ́n ń tọ́jú ẹ̀ tó bá do ara oúnjẹ tó ti dà òun ilé mi yín ojú lọ́wọ́ láàyè oúnjẹ líle tó lè jẹ́ pé ní gbogbo orílẹ̀-èdè àgbáyé oúnjẹ gàrí òkúta rí ọba ni nínú oúnjẹ ní ká ẹ mú ni ká ẹ fi tẹ̀bà ni nǹkan tí ẹ̀gẹ́ ń ṣe ó pín sí oríṣiríṣi a máa ṣe fùfú a máa ṣe lùbọ̀ a máa ṣe gàrí a máa ṣe kúkú so àìmọye àwọn Ìgbò náà tó máa ń slice ẹ̀ láfàgbọ̀n sínú gàrí alára gbígbìyà tó ń bá ọlọ́mọ tọ́jú ọmọ oní ẹ̀gẹ́ ẹ̀wọ̀n tá a ṣe gàrí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. ìyá wa ṣé oko ni wọ́n bí yín sí mi torí pé nínú ìsọ̀rọ̀ sí yín lánàá mo rí pé ẹ ti gbé lu Èkó rí. Èkó lọ́kọ̀ mi wá Èkó làwà kọ́lé sí. kí á lórí tẹ́ fi padà wá sóko. nítorí ìdí kan àti kejì àwọn ọmọ mi wọ́n wà skul iṣẹ́ òde ṣe dáadáa lọ bẹ́ẹ̀ bí alára lẹ́kọ̀ọ́ mọ́ ká má jókòó kalẹ̀ kọ́mọ èèyàn má bàa dèrò ẹ̀yìn kọ́mọ èèyàn náà lè bẹ̀gbẹ́ pé téèyàn bá jókòó sójú kan tí ò sáré ẹgbẹ́ so ọmọ èèyàn kò ní lè ṣe nǹkan tó yẹ kó ṣe jẹ́ àtìtúmọ̀ àbínú àwà lẹ́kọ̀ọ́ ní òkè àrùn ìbẹ̀rẹ̀ ọkọ̀ mi kọ́lé sí ọkọ̀ mi wà lẹ́kọ̀ọ́ wọn ọmọ mi náà wà lẹ́kọ̀ọ́ nípa àti kejì ni a fi wá ṣiṣẹ́ díẹ̀ bí a lè rówó. ẹ ṣe pọ̀ ìyá wa ẹ jèrè àwọn ọmọ náà lágbára Ọlọ́run ìyá wa a rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nígbà wípé ọkùnrin nìkan ni ó ń ṣiṣẹ́ àgbẹ̀ ṣé ọkùnrin nìkan ní ṣiṣẹ́ àgbẹ̀. rárá o àtọkùnrin àtobìnrin ara sí àgbẹ̀ ni mo ń ṣe iṣẹ́ ilẹ̀ wa ẹni kò ṣiṣẹ́. yóò máa jalè ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá kò ì pé o kò ì pé o. bẹ́ẹ̀ ni ìyá wa ẹ dákun ìmọ̀ràn wo lẹ fẹ́ bá wa gba àwọn obìnrin torí pé lásìkò tá a ti ẹ̀ wáyé ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi ìyá ọ̀lẹ tó jẹ́ pé ntọ́lọ́ ń fún tọ́mọ́tọ́ pé kò ká mítà wọ́n ti gbójúlé kinní ọ̀hún bàjẹ́ pé àkókò ká mítà tó dẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn rèé ẹlòmíì tí ò tóyin lọ́jọ́ orí gan ó ti kà á pé kò kú ká mítà ṣé bóyá ilẹ̀ dúró sí tẹ̀yìn yẹn gàrí inú kínní ìmọ̀ràn lẹ́fẹ́ bá gba àwọn obìnrin. ṣe rí obìnrin tó bá sùn tó ronú ẹ̀ torí ẹ̀ pé kò ní mọ̀ sọ pé kò ká mítà fẹ́ mọ̀ fi rìnrìn àjò ayé òun nítorí wípé kò ká mítà yìí tó bá ti di ọjọ́ alẹ́ ẹlòmíì ó ti lè dìbà ní ọmọ 60 years ìgbésí ayé ẹ̀ ti máa bàjẹ́ ní wípé tó fi ẹ̀ ṣe ìṣekúṣe bí mo ṣe wà ẹ̀ ó ti ní ọjọ́ orí tí mo ti ní tó lè jẹ́ pé ọmọ òde òní mi kò lè ṣe nǹkan tí mo fẹ́ ṣe nítorí pé èmi àgọ́ ara ti tèmi tẹ́bìlì Ọlọ́run ni mi ò lè báyẹn fi ṣe ìranù mi ò lè fi ṣe ṣekúṣe kò sí nǹkan tó fẹ́ dà fún mi gbogbo àwọn obìnrin alápámọ́ ṣiṣẹ́
kan gbéra nù lẹ̀ kí wọ́n wá ṣẹ̀ṣẹ̀ o àmọ̀ràn mi fún wọn nìyẹn. ẹ ṣe pọ̀ ìyá wa ǹjẹ́ báwo ni ó ṣe ń rọrùn láti lè ta àwọn èrè oko tí ẹ ń rí torí pé ẹ mọ̀ pé ibi jìnnà sí gbòòrò gan báwo ló ṣe ń rọrùn sí. ó rọrùn ọlọ́run ti nígbà tí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ayé àwọn bàbá wa ojú dúdú sọfanẹ́sì pọ̀ tó jẹ́ pé kí wọ́n bá fẹ́ gùn kan láti bíbá ẹ lọ síbi ìletò kejì wọ́n máa fẹsẹ̀ rìn lọ nínú ojúgbó wọ́n máa sọ́fà ní bọ̀ generation tá a wà yìí fún ẹni tó bá mọ nǹkan tó ń ṣe ó rọrùn ní ìsìn tá a bá ní nǹkan tá a fẹ́ lọ tà a máa fowó fún ọ̀kadà ó máa bá wa di ẹrù lọ sọ́jà onímọ́tò lè wá kó bá wa di ẹrù lọ sọ́jà ká lọ tọ ìtajà ń bẹ ká dẹ̀ tajà wa tán a tún lè wọ mọ́tò wa lè gun ọ̀kadà wa ó rọrùn kò sí ayé àtijọ́ ní gbogbo nǹkan ti le ó ti rọ irú ẹ̀gẹ́ tẹ́ ń wò sí tábà fẹ́ lọ wa lóko a máa fọ́ lọ́kadà lówó ó máa bá wa rù wálé a máa gbé lọ ilé ẹ̀rọ láyé àtijọ́ táwa wà lọ́rùn àwọn òbí wa lóko ń bí gbèsà tí wọ́n lu garawa báyìí táwa máa fọwọ́ ṣe báyìí ó làwa fi ń ṣe láyé ìgbà táwa tí káwa tó lọlé ọkọ̀ tá a ti wà lóko ṣùgbọ́n generation tó dé sí ẹ̀rọ ẹ̀gẹ́ ti wà tó ń dra ẹ̀ láyé àtijọ́ a máa gbé sínú àpò a máa fi òkúta lé lórí ní a fi ń fún láyé àtijọ́ so láyé ìsìn yìí tẹ́bá ti ń lọ tán lé ẹ̀rọ bá ọ̀la wọ́n máa bá ń gbé jáàkì lé lórí kó máa fún so gbogbo nǹkan náà ọlọ́run ti jẹ́ kó rọrùn fún ìyànjú táyé àtijọ́ lọ. ìyá wa ní ìkásẹ̀ ìbéèrè mi lẹ̀ ǹjẹ́ lè bá wa sọ ìyàtọ̀ tó wà ní àárín oko àti ìgboro. ìyàtọ̀ wà ń bẹ o for example àwọn bàbá wa láti ayé bàbá wa làwa ti máa ń gbọ́ ayé oko bí àjẹrọ̀run nítorí wípé gbogbo for example sí irú àwọn ọ̀gẹ̀dẹ̀ wa yìí tó bá gbó ní ìsìn káwò láàárọ̀ pé kí láti ẹ lè jẹ́ wíwẹ́ sí ìsọjẹ ìfà àbọ̀gẹ̀dẹ̀ a sì kábàdẹ̀ tó wò pé àfẹ́ṣe yẹn ó yá ẹ jẹ́ ká lọ sóko awúṣu awúkòkò so irú gàrí tá ń yẹn ní ìsìn yìí tó bá kàn rán gidá abu gàrí awẹ́fọ́ lẹ́gbẹ̀gbẹ́lé àṣebẹ̀ àjẹun ayé oko rọrùn fún ẹni tó bá lè tí ò sọ̀lẹ nítorí pé tẹ̀yìn bá wà lóko iná tó bá jẹ́ ọ̀lẹ kò rọrùn fún o ẹni tó bá jẹ́ ọ̀lẹ tí ò lè dá akitiyan ṣe kò lè rọrùn fún so irú gúre gbogbo tẹ́ ń wò yìí àwọn ẹ̀fọ́ gúre tẹ́ ń wò nígbà òjò gbogbo bí ìlọ fún gúre ní àdálámù ló ń pè lẹ́bẹ̀ gbogbo bí ìlọ fún gúre tẹ́nibọ̀dì àjẹun ẹ̀fọ́ àbáláyé àtàánú àtàwẹ́rẹ́ ìjọsìn ẹ máa mú lọ́fẹ̀ẹ́ nínú oko ní táàgbé so ayé oko wà easy ayé oko wà ó rọrùn ayé oko rọrùn fún ẹni tó yóò bá sọ ẹni tó tún lákìkanjú ayé oko rọrùn ju pé kẹyìn bẹyìn wà ń gbòòrò owó lẹmọ fira gbogbo nǹkan from A to Z so ayé oko náà ìgbádùn oko náà ó wà ní àyè tiẹ̀. ǹjẹ́ tí ẹ ní àǹfààní sí àwọn bẹ́yà bíi à ń wo tẹlifíṣàn ni ẹ ní àǹfààní bẹ́ẹ̀ sí lóko. kò sáǹfààní tẹlifíṣàn lóko o bàbá lọ lé à ń lọ wo tẹlifíṣàn nítorí pé ká ti jí láàárọ̀ ká lọ ní oko ká dé láago 6 alẹ́ ká tún ti mọ prepare tọ̀la dáná tán àtọ̀la gẹ́lá tó ti ń prepare lẹ̀ pé iṣẹ́ wa lọ́la a tún lọ ọbẹ̀ a lè ráyè láti mọ gbé tẹlifíṣàn bọ̀ lóko tá a máa wá wo tẹlifíṣàn lóko nítorí pé iṣẹ́ tá à ń ṣe lóko gan ojú tẹlifíṣàn. ìdọ́pọ̀lọpọ̀ ń ṣe lóko tí ò fẹ́ fi wá sí àmì nígboro tí ò fẹ́ fi wá sóko nu bí kò wo tẹlifíṣàn browse social media tẹ̀bí dẹ̀ ń pa wá ẹ ṣe pọ̀ ya wa ẹ dákẹ́ bá wa dárúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni Mrs. Ayọ̀dèjì Arálọlá ọmọ bíbí ìlú Òkè-Igbó ní ìpínlẹ̀ Ondo. ẹ ṣe pọ̀ ya wa ẹ ti gbọ́ ọ̀rọ̀ ni ìyá wa ti sọ yẹ ẹ jẹ́ káwa náà gbìyànjú láti padà sóko ẹ rí i pé mo ṣe sọ lẹ́ẹ̀kan iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ lẹ́wà o kò sí lẹ́yìn pé kódà àwọn tí ń gbé ráìsì wà níbí wọ́n wà dáadáa ṣùgbọ́n tó lè jẹ́ pé tí mo lè rí pé wọ́n lè fowó rà níbi yá fẹ́ rẹ̀ wà wọ́n fẹ́ ra ìrẹsì ó nìkan kéde ìpógbẹ̀ wọ́n lè gbìn ẹ̀wà sẹ́kùlé kò sí tí àgbẹ̀ gbìn ẹ jẹ́ káwa náà gbìyànjú káwa náà lọ sóko lágbára ọlọ́ọ̀bá rèé kò ní fi ebi pa ẹ̀mí àti yín o àdúrà gbà Olúwatóyìn bàbá gbìyànjú lórúkọ mi bẹ́ẹ̀ ṣé ń wò ẹ bá mi like ẹ bá mi share ẹ bá mi comment àbúrò oníṣẹ́ nìkọ̀ọ̀kan wa o.